Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ olólùfẹ́ Ìfẹ́olúwa, ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín, ọmọ bá ṣe máa ń ṣe ni mo kú sí bá ti yọ báyìí. Mo fẹ́ gbé yín débẹ̀ lórí fíìmù tẹ́ máa lò ó. Àbí bóyá tẹ́ bá ti rí múfì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa, ẹ lè drop opinion yín sínú comment section. Or bó bá jẹ́ pé ẹ̀dẹ̀ ní múfì kan tẹ́ fẹ́ kí n lọ wò kí wá review ẹ̀ fún yín. Ẹ drop sínú comment section náà, máa review ẹ̀ náà. Mi ò ní ṣe mi yàtọ̀ sí pé kí lọ wá múfì fún yín kí wá ṣàlàyé ẹ̀ fún yín. So ṣé tí wá rí múfì yìí Àpá Scar? Ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Àpá, fíìmù wa very interesting. Ẹ jẹ́ ṣàlàyé nǹkan bí tí tó ṣẹlẹ̀ nínú múfì yẹn fún yín. Omitoríọlá wọ́n bí pẹ̀lú scar lójú, gbogbo ẹgbẹ̀gbẹ̀ ojú ẹ̀ báyìí ó ní scar lójú, ó dàbí ẹgbẹ́ kan ojú ẹkùn, ẹgbẹ́ kan ojú èèyàn sí bó ṣe yọ, so ó look scary bákùbákù. But àwọn parents Omitoríọlá wọn láti Omitoríọlá torí pé ẹ̀kọ́ tó gbé sójú máa fi ń pè à ọmọ àjọ̀nú ní bàbá ìbò tiẹ̀ kò tiẹ̀ fẹ́ rí ní ẹ̀ rárá àti rárá, kò fẹ́ rí ṣáàdù ẹ̀, wọ́n máa sọ pé mo fẹ́ rọ́bìnrin mo ṣì ń kíníkan. So bàbá Omitoríọlá ó kọ ìyá Omitoríọlá sílẹ̀ torí ọmọ tó bí ń pẹ́ ọmọ òṣèlú bí ọmọ ìbànújẹ́ ọmọ kíníkan àwọn orúkọ àwọn èpè báyìí ń ṣá ló ṣàfihàn ló fi ń pe ọmọ pé àwọn ọmọ rádaràdà. So torí ẹ̀ ìyá Omitoríọlá wá dì sọ́nà Omitoríọlá kò gbà tiẹ̀, gbà tí Omitoríọlá ti ń pe owó tóun gbé kò sí dùnú bẹ́ẹ̀ kó ìgbà ìlú rẹ̀ kó wá kó bọ́sà. Gbà tó wá kó bọ́sà ìlú tó wá kó lọ ó wá ṣe tíṣà níbẹ̀. Skúù náà kò lọ́nà mọ̀ wọ́n bí ìwé ìmọ̀ students máa ṣe students náà ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ ọmọ máa fún ìlú orúkọ kíníkan sọ máa bú Omitoríọlá bẹ́ẹ̀ Omitoríọlá ò jẹ́ kí nǹkan báyìí kó dẹ́tù wa bọ̀ ó máa fi ń san àwọn nọ́mà báyìí bẹ́ẹ̀ ó máa tún gbé kó pé tọ́mọ ṣe dóhun ní ìṣàlẹ̀ para ọ̀ bẹ́ẹ̀ Omitoríọlá wá ní ọ̀rọ̀ ní sinetẹ́ kó dàbí ẹ̀yọ̀ ìjà àwọn méjì bẹ̀ sí ni wọ́n fi wọ́n nífẹ̀ẹ́ wọn so wọn lọ ẹ̀jẹ̀ kápá yẹn ti ó ní another guy kan lọ́pọ̀ síbi lórúkọ náà yẹn lójú ayé òun ni boyfriend Ìrówọlé Ọláníyàn. So Ìrówọlé kẹ̀dẹ̀ yẹn pé fine girl ni Ìrówọlé Ọláníyàn wọn bọ̀gá ìbọ̀bá súnlé yẹn òun ló nífẹ̀ẹ́ Ìrówọlé ò nífẹ̀ẹ́ torí pé tó ń gbà lọ́wọ́ Ìrówọlé lè gbé 500 kíjà yẹn fún ní 150 wọ a máa sọ̀rọ̀ pẹ̀sẹ̀ gbé 500 òun fẹ́ ra báàgì òun fẹ́ ra aṣọ òun fẹ́ ṣe kíní kan wọ́n fẹ́ 150 so Ìrówọlé ò nífẹ̀ẹ́ lọ́wọ́ báyìí owó nìkan Ìrówọlé mọ̀ nínú yẹn gbàsó wáyà tó ṣàlọ gáà yẹn wá ní accident ní ilé like ibi tó ti ń dáná try àti pa stove tí stove yẹn ṣe wá explode yẹn tí iná yẹn ṣe bù sí lójú ojú ẹ̀ wá fọ́ nínú múvì yẹn iná ṣe sí lójú wọ́n dé bandage sí lójú ó ṣàwà hospital for months báyẹn ṣá ní hospital tó ń pé Ìrówọlé kò tiẹ̀ wọ́dọ̀ ó rí sick bed kan tó wà gan Ìrówọlé wọ́n tún gbogbo òun ní kí wọ́n lọ́nà kó wọ́n tó wọ́n lọ́nà òun fẹ́ ṣe gíní kan ní ọ̀pá ọmọ kíkọ̀ tí mo wà yìí ní òṣìṣẹ́ tó sì mọ̀ kíníkan ilé sípà kó lọ wáyà àkọ́kọ́ ẹ̀sìn mọ̀ wọ́n sí Ìrówọlé jẹ́ báyìí. So Ìrówọlé ṣàwákọ̀ bọ́ọ̀ gáyẹn sí ni pé ọmọ òde fẹ́ afọ́jú tó ń ṣe dá tó òun máa má fọ́jú lọ lé kíníkan gáyẹn bẹ̀rẹ̀ kó jọ kíníkan gbọ́dọ̀ bẹ̀rẹ̀ Ìrówọlé kó sí kú sí kò gbọ́ ibi tí gáyẹn ti máa wá Ìrówọlé lọlé tó ṣe pàdé Omitoríọlá ó ń jẹ́ àgbọ̀nú ìyẹn gbọ́n lè ní ẹnu kó gbàgbọ́ sẹ̀gbọ́n pọ̀ ó ṣàṣìṣe aláyé o ibo lẹ wá lọ nínú kí lẹ wá rìn kiri lọ́sàn ẹ̀mọ̀ pé ẹ̀yin tí ẹ̀mọ̀ pé nínú kí lẹ wá wá kiri tó ṣàṣìṣe ní à òun lọ sílé Ìrówọlé ni wọ́n ṣàgbọ́dọ̀ rẹ̀ gbà tí ó dé ọ̀dọ̀ Ìrówọlé bu ṣíṣe wọ́n sọ̀rọ̀ sáwọn méjì yàmà ó pé wọ́n ṣépè wọ́n ṣàkóso bẹ̀ Omitoríọlá ṣàṣìṣe bọ̀bọ̀ ìrora àṣìṣe padà sílé ẹ̀rùmọ́kẹ́ gáyẹn òun náà dẹ̀ ní best friend tó yẹ pé ọ̀rẹ́ ẹ̀ gáyẹn dẹ̀ máa ń wọ́n ọ̀nà Babátúndé wípé gẹ́ẹ̀ tó ń fẹ́ yìí pé gẹ́ẹ̀ ni ò nífẹ̀ẹ́ ìyẹn Ìrówọlé pé Ìrówọlé kọ̀ fún máa gbowó ọbẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bá ti yé fẹ̀ náà ìlú àbáìfẹ́ ní bá ti yé fẹ̀ wọn ò ní gbọ́ràn sí ilé ní máa mú lọ́ta bọ̀gá yìí ò gbọ́ so Ìrówọlé ò check up lórí bọ̀bọ̀ yẹn so Omitoríọlá ló ṣàmáwá rò pé àwọn fàbáwò ní ṣíṣàwọ̀ ìpínlẹ̀ nǹkan from there ó develop feelings fún Omitoríọlá ló ṣàlàyé fún pé òun ní star lójú pé àwọn èèyàn máa ń bọ pé ìfúngàn ṣàgbọ́n ní òní bẹ́ẹ̀ fi wọ́n òní tó sáré kíníkan táwọn ẹni kó máa wọ̀ pé òun máa fẹ́ òun ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ ṣe wá lọ tójú bọ̀bọ́ yẹn ṣe wá láàníyàn pàtójú máa fi lára wọn kí ni wọn ò lè fẹ́ ní tó jẹ́ pé ojú ẹ̀ dàbí kíníkan ó ṣe bákan ó ṣàbú Omitoríọlá ó bó ìka tẹ̀ wọ́n ṣàbú ìkọ̀dù báyìí ọ̀rẹ́ báyìí bọ́ sọ́n pé aláìbẹ̀rẹ̀ ní ọ ó ṣe máa ṣe fẹ́ báyìí ẹni tó dúró sí ẹ̀ níbi tó ń ṣòro ìsìn tó wá rí ọ̀dọ̀ wáìfà ọmọkùnrin ẹ̀ pé fáńkì nìkan kò gbọ́n sí ọ̀rọ̀ ìlànà ó wá ní gáì kan tó jẹ́ bí dókítà tó transfer sí ìlú yìí gáì yẹn wá jẹ́ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ Omitoríọlá ẹnìkan sọ wípé Omitoríọlá ní best friend so best friend yẹn wá jẹ́ ọ̀rẹ́ sí dókítà tó ṣẹ̀ṣẹ̀ transfer sí ìlú yẹn best friend Omitoríọlá kẹ̀dẹ̀ òun ti ní feelings sí gáì yẹn láti ìgbà tó ti jọ one school ló ti ní feelings ṣe pé òun máa ń ṣe sí bọ̀bọ̀ yẹn ṣó sí yẹn báyìí
so wọn lọ́jọ́ kan sí omi tó wọlá wa lọ sí hospital wọn àti gáyìn lọ́jọ́ wọn wọ́n ṣàjọsọ ń pè á kí ló wá ṣe ló wọ́n àpọ́ṣe gbúrò ní kíní kan àwọn méjì wọ́n ṣàjọsọ ọ̀bẹ̀rẹ̀ wọn exchange contact ẹnì mọ̀ pé best friend ò mọ̀ pé olùtọ́jú aláàmọ̀ sí lọ sọ́sítù ti pàdé bọ̀bọ̀ yìí kò mọ̀ so ẹ̀mọ̀ kí gẹ̀yìn ẹ̀dẹ̀ ló nífẹ̀ẹ́ doctor so doctor ó ṣàǹṣe sí doctor gbà kí doctor wá kí òun lè àbí kí doctor drop address òun kó òun wá kí doctor wá ní kí kó má wọ̀ ní pé òun máa wá sí ilé òun máa wá kí ẹ̀dẹ̀ mọ̀ pé doctor ò mọ̀ pé òun nítorí wọ́n láti gẹ́ ọ̀pọ̀ ṣe sí ọ̀rọ̀ náà wọ́n méjì so ìgbà tí doctor wá gẹ̀yìn rẹ̀ sílé tó lọ kí ń dé kò wá bá nílé nítorí wọ́n lọ́wọ́ wá bá ní ẹ̀wọ̀n pé àwọn méjì náà ti jọ relate dáadáa náà as patient ẹ̀ náà àbáwo ni ṣé kí ní bí ẹlẹ́gbẹ́ bí wọ́n ní ọ̀rẹ́ òun ló bèèrè best friend òun kí ní kankan ń ṣàrílé sí dáadáa ó wá ọ̀fà ní oúnjẹ gẹ́yìn ẹ̀kẹ̀rẹ̀ rí òun kẹ̀rẹ̀ ó sì lọ sí ọjà tó ń gẹ́yìn dókítà ìlú sọ pé àwọn máa wá ní ìrọ̀lẹ́ bò dókítà tó kéde wá ní ọ̀sán tó wá dé wá rí dókítà òun iṣẹ́ àtọ́jọ́kọ̀ sí orí chair mi so ó fi wọ́n sọ̀nà pé ẹni tí òun ń kọ́ sí lórí pé because dókítà ọ̀rẹ́ yìí ó ṣe kíní kan owó tó ń dada wọn aláràdá ní kíní kan tó bá ń ṣe kò tẹ́ best friend bí òní tó wọlá lọ́rùn tó ṣàṣe wọn neutral tantrums kan fún fún wọn ní attitude bákọ̀bákọ̀ ó wá ṣàlọ́gbá òní tó wọlá pọ̀ wọ́n padà lọ pàdé wa wọn kitchen prayer ó ṣe máa ṣe máyọ̀ ó ṣe máa sábà àlejò òun lóúnjẹ kíní kan fún mi tó wọ́n ní àkómọ̀gbìn pè wọ́n mọ̀ pé àlejò òun kíní kan ó ṣàlù gbà tó wá yá dókítà kẹ̀lẹ́lẹ́ ó ti ń fall fún ìtòwọlá pẹ̀lú sky lójú ó ti ń fall fún ó wá rò pé ok ẹni tó ń fall fún mi ọ̀rẹ́ òun ọ̀rẹ́ kẹ̀dẹ̀rẹ́ ìyẹn náà dẹ̀ tún ó ti ṣe sí ń gbé súnmọ́ pé kí ló mọ́ wá ṣe báyìí ó ṣàwádé ìlọ́wọ́ yẹn púpà kọ́ advice òun nípa akọ tó mọ̀ ṣe pé àwọn méjì yẹn kọ́ lòun nífẹ̀ẹ́ ìkejì òun ló nífẹ̀ẹ́ òun ṣe pé òun nífẹ̀ẹ́ wọn pé àkókò lọ fún ẹni tó nífẹ̀ẹ́ tó wá ń pè àkókò bí ìlọ́wọ́ ọ̀rẹ́ kò ṣe sí pé àfà òde wá ní bẹ́ẹ̀ rẹ sọ̀rọ̀ kí ní kan kìí so dókítà wa lọ bá gé yẹn pé àfà òun fẹ́ pé wọn pẹ́ lọ́wọ́ rẹ̀ ó ṣáà ti ń sọ̀rọ̀ lọ́gẹ́ yẹn ti rẹ̀ pa ó fẹ́ tó sọ̀rọ̀ ni báyìí sọ pé òun nífẹ̀ẹ́ kí ní kan kìí ó máa fún máa dárúkọ pé òun tó wọlá lóun nífẹ̀ẹ́ báyìí síbẹ̀ yẹn ṣe gbà náà jẹ ìyẹn ẹ̀rọ ìfẹ́ ibẹ̀ yẹn lọ́pàá yóò pa sún àti android kí part 2 jáde tó bá bẹ̀rẹ̀ ṣe ti ṣe jẹ́ ìyẹn lónífẹ̀ẹ́ tó bá sí part 2 wá sí jáde máa sáré wá gbé níbẹ̀ pé kẹ́ sáré lọ wò ọ̀rọ̀ kì í ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ fún yín àti máa ríra lọ́jọ́ ó dìgbà.